ibi tó bá wù kálukú kó ti mọ practice ẹ̀sìn rẹ̀. Ó bá practice ẹ̀sìn rẹ̀ lẹ́yìn ìlú, ó bá practice rẹ̀ nínú ìlú, òfin ò sọ pé kó má sí ẹ̀sìn rẹ̀. Ṣé ẹ bẹ́ sọ fún mi pé òfin Kwara State, òfin Ìlọrin ó ju constitution Nàìjíríà lọ ni? Àbẹ́rí ẹ̀yin tẹ́ wúwà burúkú yìí, àbẹ́rí ilé burú ni, àbí ọ̀fẹ́ dá fún yín ni, àbẹ́fẹ́ ṣòfò ni, ṣẹ́fẹ́ ṣòfò ni. Kí ló tẹ́fẹ́ máa sọ Islam lẹ́nu? Wọ́n kò dín inú kó wà níyẹ díìnì. Ẹ jẹ́ kí wọ́n ṣe títí wọn, kẹ́yìn náà ṣe títí yín náà. Ọlọ́run tó fi wọn kalẹ̀ tí ò pa wọn sí, ẹ̀ ń sọ pé orí Ọlọ́run ò pé abọ́lọ́run ò mètò ayé ṣe. Tẹ́yìn kan fi wọ́n fi ìdájọ́ sọ́wọ́ ara yín tẹ̀lọ́ lè sunlé onílé lọ́jọ́ New Year. Ẹ bànújẹ́ dọjọ́ alẹ́ ni. Nílọrin wà yìí náà, ẹ̀yin tẹ́ mọ lọ sunlé ìyá Ọ̀ṣun nísàlẹ̀ kókò lọ́jà gbọ́rọ̀, ẹ̀yin mọ̀ tún dájú yàtọ̀ o. Ẹ dájú gan o, kùndúùsì fún yín, kí ló dé? Ṣé Islam ti wá di ẹ̀sìn jàgídíjàgan ni? Tipátipá wọn fi ń pèèyàn sẹ́sìn ni. Ìyá Ọ̀ṣun lóhun ti wà ń bẹ̀rún for over 20 years or close to 20 years, either of the two. Ẹ̀yin wá sọ pé àsìkò ti tó tẹ̀yìn ò fẹ́ mọ́ níbi yín àbí ládùúgbò yín. Ìyá yìí dẹ̀ sọ pé wọn ò ṣe Ọ̀ṣun nínú Ìlọrin. Ẹ dákun torí Ọlọ́run, ṣé nínú constitution gan, ṣé constitution sọ wípé kéèyàn mọ́ practice ẹ̀sìn tó wù? There is freedom of religion. Constitution wá fi clause sí, constitution fi àmọ́ àbí tàbí sí wípé nínú Ìlọrin o ẹlẹ́sìn mi ò gbọdọ̀ sí bẹ́ẹ̀, constitution sọ bẹ́ẹ̀. Kí ló wá dé tó jẹ́ pé àwọn mùsùlùmí àwọn aláwá gbé ogbó ẹ̀rù sórí? Ṣé láyé Ànábì Muhammad sallallahu alaihi wasallam, láyé babalá bàbá wa Ádámù, ṣé bí àwọn mùsùlùmí ṣe wà, ṣé kò sáwọn gèfèrí ní àwọn ẹlẹ́bọ ni? Kí ló dé tó jẹ́ pé Ọlọ́run bá wa pa gbogbo wọn rẹ́ dì sín? Ọlọ́run tó dá wọn sí, kí ló dé tọ́lọ́run bá wa pa gbogbo wọn rẹ́? Kí ló dé tọ́lọ́run pa kírísítẹ́nì rẹ́? Kí ló dé tọ́lọ́run pa wọn oníṣàngó rẹ́? Kí ló dé tọ́lọ́run pa wọn olóòṣà gbogbo wọn, àwọn ìyá Ọ̀ṣun, kí ló dé tọ́lọ́run pa wọn rẹ́? So ẹ̀ ń sọ nísìn wípé Ọlọ́run ò mọ nǹkan tí ń ṣe ní òjò pa wọ́n rẹ́, so ẹ̀yin lẹ mọ̀ tẹ́ ń ṣe tẹ́fẹ́ bá Ọlọ́run pa wọ́n rẹ́. Àbí nílùú tó lọ́ba tó níjòyè, nílùú tó lọ́ba tó níjòyè, ẹ wá ń ṣe báyìí, ẹ̀yin àgbàlagbà ẹ wá ń ṣe láńgbáláńgbá, ẹ̀yin àgbàlagbà wọn ni wọ́n bá nídìí ilé ìyá Ọ̀ṣun tí wọ́n jóná yìí o. Wọ́n ní ẹ̀yin àgbàlagbà kan làwọn fura sí. Ní ìtọ́jà pé sọ bá bárú àwa yìí ń bẹ, ẹ̀yin bàbá wa yìí ló yẹ kẹ́ mú ẹgba, kẹ́ni ẹ má mú wọn lọ station, ẹjá bá wa yí dáṣẹ̀ rí àfún wọn náà tẹ́bà tẹ̀ mú wọn lọ. Ṣérú àwa yìí láwa yọ ẹgba sẹ́yìn bàbá wa yìí ta tó fẹ́ mọ dẹ́yìn náà sẹ́rí à. Ó kù díẹ̀ káàtó nílùú tó lọ́ba tó níjòyè, nílùú bàbá wa mẹ́mọ́rítàbà ṣéèrù tí bàbá wa ń ṣe bí àlàáfíà ó ṣe jọba nínú Ìlọrin, ẹ̀yin kan sì ń sọ pé àlàáfíà ò ní jọba. Ṣé ẹ̀ ń sọ, ẹ̀ ń jẹ́ kó mọ yé bàbá wọn bá lọ wípé ẹ̀ ní jẹ́ kí ìgbà wọn túbà kó tù sẹ́kọ̀ yẹn ni? Bàbá wọn bá lọ́rí ọ̀run náà wá nínú gbogbo orí tẹ̀ ń ṣe yìí náà. Tẹ̀ bá ṣe tipátipá wọn fi ń pèèyàn sẹ́sìn ni. Ẹ wo orí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ ìsìn ẹ ti fẹ́ jẹ́ kẹ́sìn ọmọ ìṣú wa ṣe náà. Kí ló dé ọ̀dà aṣọ rí pé gbogbo àwọn kírísítẹ́nì gan ti wọnú ìlú wa bá wa? Kí ló dé tẹ̀ mọ́ lọ lè sun chọ́ọ̀chì? Kí ló dé tẹ̀ mọ́ lọ sun chọ́ọ̀chì àwọn kírísítẹ́nì? Ẹ wàá wu àwọn tẹ́ bá ti rí pé wọn ò lágbára bí obìnrin yìí Ọ̀ṣun. Kí ló dé tẹ̀ lọ lè bá yẹn bàbá olórìṣà kan, wọ́n lọ lè bá wọn àwọn obìnrin tí wọ́n ń ṣọ̀ṣun yẹn náà mọ́ lọ lè takú. Ẹ dẹ̀ mọ́ lọ takú, ẹ mọ́ lọ frustrate life wọn. Constitution fi àyè gba kíkálukú ṣe ẹ̀sìn tó wù o. Ẹ má bà Ìlọrin jẹ́ o. Ẹ má bà Ìlọrin jẹ́ fún bàbá wa mẹ́mọ́rítàbà ọba wa ìlú Ìlọrin ṣéèrù. Kí ló dé? Ẹ wo tí wọ́n ṣe fún ìyá Ọ̀ṣun yìí náà, ẹ ti kọ́kọ́ wò kó mọ̀ jẹ́ pé mi. Ẹ gbà wá o, ẹ gbà wá o, ẹ gbà wá o. Ṣé ẹ̀ṣẹ̀ ni kéèyàn tó máa ràn yàn lọ́wọ́ ni? Ẹ gbà wá o, ìrànlọ́wọ́ ní ìyá ìṣe. Nàìjíríà ẹ gbà mí o, nísàlẹ̀ kókò àwọn community ló pè mí, á ní àwọn aláǹfààní àwọn òfẹ́fẹ́ ṣe nísàlẹ̀ kókò.
ebi ìbá sì fi ìṣẹ̀ṣe kalẹ̀ àwọn wà sùn lèmi níná mo sì lọlé ọdún wọ́n sọ tán ni mo lọlé ọdún lọ ṣẹ̀ṣẹ̀ nílùú mi ní í ṣe ńlẹ̀ yìí o ìlú mi ni mo ti ń sọdún mi mo má lọlé mà ní màyọ eléyìí darí mà ní àpè mí lánàá pé létí ń jóná ó ti lọ náà sílé mi o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí ọmọ Nàìjíríà ẹ gbà mí o àwọn community ni ó lọ bá àwọn community ló pè mí pé wọ́n fẹ́ sunlé mi o ẹ ṣàánú mi ẹ gbà mí ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi o ẹ ràn mí lọ́wọ́ ẹ gbà mí ẹ má jẹ́ jìyà igbé o ẹ má jẹ́ jìyà igbé ẹ gbà mí o ẹ má jẹ́ jìyà igbé o gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ dìde o ẹ dìde nísàlẹ̀ kókò ní o ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi ẹ wo bí ẹ ti ṣe lé mi o ẹ wo bí lálẹ́ ọdún ni mo lálẹ́ ọdún àyẹ̀tẹ̀ tẹ́lẹ̀ ti tó lé fún mi lẹ́mi o ẹ ṣàánú mi kò sí náà o yóò ní náà lé o yóò ní náà lé wọn sọ sílẹ̀ mi ni o ẹ ṣàánú ọmọ Nàìjíríà ṣàánú mi gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin ìbílẹ̀ dìde o ẹ má jẹ́ kí ìyà jẹ mí gbé o tí ìyà bá ti jẹ mí gbé ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ojú tì yín o. ẹ wo nínú ọdún tuntun on 1st of January 2026 ìyá yìí lọ sí ìlú rẹ̀ lọ́sọdún ó kúrò ní Ìlọrin ó dẹ̀ gbọ́ ní àtọ̀ fọ́ọ̀sì yẹn náà pé wọ́n ti sunlé rẹ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ málẹ́ ìbànújẹ́ ni ìyá yẹn fi sọnù báyìí gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ìbànújẹ́ lẹ́mọ̀ lò láti sí inú yóò mọ̀ bàjẹ́ títí tí ẹ fi wọlé Ọlọ́run sùn ni ẹ bànújẹ́ títí ayérayé ni kí ló dé ẹ wá kó yẹ oníyà sínú ìlera kódà Islam kọ́ wa báyìí ẹ má ẹ wo irú tẹ́yìn tẹ́ jẹ́ aṣíwájú wa bá ń ṣe tí ò bá ti tẹ́ wa lọ́rùn àwo sọ̀rọ̀ o àbí ká fi Islam lẹ̀ fún yín ni ṣé ká fẹ̀sìn Islam lẹ̀ fún yín ni ọmọ mùsùlùmí làwọn àmọ́ gbogbo tẹ́ǹsẹ̀ yìí wọ́n bá pèrè ajá wọn pèrè ìkòkò tí wọ́n fi ṣe o gbogbo tẹ́ǹsẹ̀ yìí wọ́n mọ̀ fi bú àwa náà níta o bí ò bá wọn bóyá káwa náà ògùn rẹ̀ mọ́ lọ lè ṣe òòṣà Ọ̀ṣun àbí ká lọ lè ṣe kírísítẹ́nì ká mọ̀ pa ti fi Islam lẹ̀ fún yín náà kí ló dé ṣẹ́gun tí Islam gbogbo ẹ̀yin ọlọ́pàá kùdùsì fún yín o ẹ dákun torí Ọlọ́run gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ sí ilé ìyá Ọ̀ṣun tí wọ́n sún náà yìí ìdájọ́ òtítọ́ òun ni kẹ́ ẹ bá wa ṣe lérí wọn ìyá yóò gbọ́dọ̀ pàdánù gbogbo dúkìá rẹ̀ báyìí náà ibi tó bá wù kálukú kó ti máa practice ẹ̀sìn rẹ̀ ó bá practice ẹ̀sìn rẹ̀ lẹ́yìn ìlú ó bá practice rẹ̀ nínú ìlú òfin ò sọ pé kó má sí ẹ̀sìn rẹ̀ ṣé ẹ fẹ́ sọ fún mi pé òfin Kwara State òfin Ìlọrin ó ju constitution Nàìjíríà lọ ni àbẹ́rí ẹ̀yin tẹ́ wùwà burúkú yìí àbẹ́rí ilé burú ni àbí ó fẹ́ dá fún yín ni àbẹ́rẹ́ ṣòfò ni ṣẹ́fẹ́ ṣòfò ni kí ló tẹ́fẹ́ máa sọ Islam lẹ́nu lákòdí inú kó wà níyẹ díìrì ẹ jẹ́ kí wọ́n ṣe títí wọn kẹ́yìn náà ṣe títí yín náà Ọlọ́run tó fi wọ́n kalẹ̀ tí ò pa wọ́n ṣe ẹ̀ ń sọ pé orí Ọlọ́run ò pé abọ́lọ́run ò mọ ètò ayé ṣe tẹ́yìn kan fi wọ́n fi ìdájọ́ sọ́wọ́ ara yín tẹ̀lọ́ lè sunlé onílé lọ́jọ́ New Year ẹ bànújẹ́ dọjọ́ alẹ́ ni salamu alaikum.